Chief Sunday Adeyemo Igboho old house, not the new one, was put in flame these early hours of this morning at about 3 a.m. We are not sleeping. We don't sleep anyway. So if they think that we are sleeping, yes, a few people got injured at the house, but the house, I'm sure you've all seen the pictures, and I don't want to be showing you pictures and pictures. You can go on the timeline. It's already there as well. Once again, okay. I've seen the message. I'm going to call him. Let's see. Okay. All right. Okay, I'll speak to him. I've got your message, and I'll speak to the individual that you asked me to. Hello, Carol. Kí ló ṣẹlẹ̀? Hello. Kí ló ṣe ẹ ṣe máa bí mi pé ṣe mo ní bá nọ́mbà bàbá lẹ́kìtì lọ́wọ́ at this stage bàbá lẹ́kìtì tájọ́ ń ṣiṣẹ́. No, ẹ máa dóhùn bí kẹ́mi ò ní nọ́mbà wọn. Ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ béèrè. Nǹkan tí mo fẹ́ sọ ni pé wọ́n ṣe live kan nísìn nípa nǹkan tó ṣẹlẹ̀ sílé Chief Sunday yẹn. Wọ́n dẹ̀ make ìwé tí allegation kan pé Ṣèyí Mákindé ló máa ṣiṣẹ́ yẹn. So kan delete. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run I'm not interested ẹ ṣe rí yẹn show kan nìyẹn ìyẹn oníkankan ṣe pẹ̀lú ìtàn sọ yìí nísìn. So ntí bàbá Èkìtì bá sọ tí kò bá tẹ́ Ṣèyí Mákindé lọ́rùn kó jáde kó sọ̀rọ̀ sókè oyè yín nísìn ṣé òkè wá tún wá pè sórí show kan nísìn kẹ́ máa ní ẹ bàbá Èkìtì we don't need that ìyẹn la need nísìn. Mi mọ̀ ṣé wà live ni. Yes. Mi mọ̀ pé wà lórí live ẹ máa wọlé ẹ má bínú mi. Kí ló máa ń ṣàwa Yorùbá náà? Who cares? Ẹni tó bá jẹ́ kò bá jẹ́ Ṣèyí Mákindé kò bá jẹ́ Haúsá lọ́rán wá kò bá jẹ́ Yorùbá ló ṣe gan. Àní wọ́n ti iná bọ léèyàn ẹ̀ ń sọ pé allegation kó má dáa fún allegation ṣé ẹ̀rọ pa ẹ̀yin tẹ̀ wọ́n ń lo òyìnbó ṣé ẹ̀rọ pa àwọn bẹ̀rù ni ẹ wà ní London ẹ̀ tún bẹ̀rù ẹ̀bẹ̀ mi lèmi wà ń lé bàbá Èkìtì ló wà ń lé náà tó ń pariwo ẹ̀bẹ̀ mi sọ pé tó bá gbé bàbá Èkìtì a máa ju embassy àwọn ṣe lọ gbé tó bá kọ́ bí aláya wọn dá nígbà yẹn bí a ní tiná bọ̀ ẹ̀bẹ̀ mi sọ pé máa ju embassy ṣé ọ̀rọ̀ pa à ń ṣeré ni ìgbà yẹn mo ní à ń fẹ́ lọ́wọ́ ni ìyàn kan pè ní ẹ pé kíní ẹ jọ please +4475 9405097 ẹ tó fẹ́ pẹ́ ẹjọ́ kò ní da àti Ṣèyí Mákindé àti gbogbo wọn tọ́wọ́ bá ti sọ̀rọ̀ sókè kò ní da fún gbogbo wọn ní kúure nínú kan pẹ̀lú Ṣèyí Mákindé ń ṣe èrè ni ẹgbẹ́ òun sókè ẹ̀ tó ń pè orúkọ yẹn àti bọ̀lẹ́ ti ń pè nǹkan mi pẹ̀lú Ṣèyí Mákindé ayé Ṣèyí Mákindé gan ní da ẹ rò pé àwọn ń bẹ̀rù wọn ni àwọn ò bẹ̀rù yan kankan ẹgbẹ́ òun sókè jàre ẹ má bínú. ẹgbẹ́ òun sókè. Nǹkan tí mo fẹ́ béèrè ni pé ṣé any platform wà aside the GoFundMe tí a fi lè máa support because whatever we have we should use it to support at this moment. So tó bá jẹ́ tí any platform bá wà because wọ́n ṣògbìn ló ní opportunity fún GoFundMe wọ́n lè ṣe anything about GoFundMe. Bẹ́ẹ̀ni. Ṣé everybody so mi ò mọ̀ tí any platform bá wà tí ọkọ̀ máa lè sọ pé owó kọ́ báyìí owó eléyìí wọ́n fi ra mọ́tò because it is a big shame. Àní kò sí mọ́tò sẹ́ ní mọ́tò ẹyọ kan ẹni tó bá sọ pé òun ní mọ́tò ẹni sùúrù ẹ̀gbọ́n mi ẹjọ́ torí Ọlọ́run má bínú pé mò ń sọ̀rọ̀ lórí ẹni tó bá sọ pé state kan ní mọ́tò kó jáde kó ní kó take picture ẹ bá ti fáwọn èèyàn lówó pé kó lọ ra mọ́tò àwa ọlọ́kadà táyà ti rà bọ̀ lórí mọ́tò ní mọ́tò ẹyọ kan ẹgbọ́n sókè. ìtìjú ni because ìtìjú ńlá ló jẹ́ fún wa pé kó má tiẹ̀ sí mọ́tò kan àbí ìkọ̀kọ̀ there should be ó yẹ kí platform kan wà pé kí nǹkan báyìí. èlò ló ń ta mọ́tò. another thing tí máa sọ. mo gbọ́ àwọn èèyàn tí ó wà Nàìjíríà tó ń fún lówó pé kàn fi ṣẹlẹ̀ kàn fi ṣẹlẹ̀ tó ń bẹ̀ ń nà jẹ tó ń ṣe most àwọn èèyàn tó wà lábroad yes everybody fẹ́ wálé o but I can say 70% of people abroad are well okay. bẹ́ẹ̀ni. àǹfààní ti àwọn èèyàn tó wà Nàìjíríà náà làwọn èèyàn òun ni. so táwọn èèyàn bá tó wá send owó fún wọn pé ẹ fi ṣẹlẹ̀ tẹ́ bá wà nà jẹ ìyá yẹn ẹ̀yin lè má jẹ àwọn tó ń pa ń sìn ṣe báwọn náà tó wà Nàìjíríà lọ́n pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn tó wà Nàìjíríà náà lọ́n pa. àwọn tó wà lára àdùn wọn tó ń pa. ó lè di ọ̀la ń sìn
kó ṣẹlẹ̀ sí àwọn fúnra wọn. Bẹ́ẹ̀ni. tó máa fún wọn lówó kó fi ṣe nǹkan tó yẹ kó fi ṣe kó máa kó ń ṣe kó jẹ kó ṣe lè ẹ̀wọ̀n ìtìjú ló wà nílẹ̀ Yorùbá kí èho Tinubu kó máa lọ sílé ọba kó máa sọ pé owó ju ìlú ẹ̀ lọ. It is a big shame. Ibi tẹ́bi mọ̀ most countries tí mo ti lọ tí mo mọ̀ àwọn other countries tí mo ti lọ tí mo mọ̀ àwọn king wọn ló ń decide tó o bá win election wàá lọ bá king ló ṣe máa approve tí king kò bá approve election tó win ò ṣe kò ṣe anything. Bẹ́ẹ̀ni. So ó ti destroy many things. But the best thing ta lè ṣe ni pé way forward. Bẹ́ẹ̀ni. The best thing kò sí pé bí àyàn ń sọ̀rọ̀ pé. ṣàṣẹ máa ma ṣe zoom meeting nísìnyí kan fẹ́ ra mọ́tò. ṣàṣẹ zoom meeting nísìnyí kan fẹ́ ra mọ́tò. For me zoom is rubbish and ó máa expose anything tí o bá ń ṣe. The way forward is contribution how to contribute and God dey fi owó sí àkáǹtì yòó tó kọ́ mọ̀ kan máa trust. ẹ ra mọ́tò ẹ kó mọ́tò yẹn ẹ kó mọ́tò yẹn bẹ́ẹ̀ fi gbé fún yàn kankan ẹ gbé nkí ẹ bàbá kọ́ máa páàkì síbi kọ́ máa páàkì àbí state tó fẹ́ wà ká mọ ẹni tó wà lọ́wọ́ ẹ̀. àwọn èèyàn ti ń pè nísìn àwọn fẹ́ máa bọ̀ ṣọ́ọ̀ṣẹ̀ máa lọ máa wọ mọ́tò ọ̀ṣẹ̀ máa lọ máa wọ mọ́tò máa bọ̀ nísàlẹ̀. ó láàyè pé pé yóò wà ní bí Ondo state sí kó ṣe wá yọ owó tó ti struggle kó ṣe kó wá sí Ìbàdàn kò possible. ẹni sùúrù ẹjẹ ń dá èmi máa kúkú ka comment ẹjẹ ń dá ẹni tó ní so why declare war when there are no resources war ti wà nù Nàìjíríà already war ó ti wà nù Nàìjíríà already tó bá jẹ́ pé wọ́n fárun abẹ́ màmá wa àbí màmá yín torí pé tí bá sọ pé màmá yín nìkan níṣẹ̀lẹ̀ níbi àmọ̀ dárúkọ ṣé wà ẹ máa sọ pé nígbà tá a bá yóò rí sọ nígbà tá a ṣe àní resources nísìn kọ́ pa gbogbo akọ́ndélẹ̀ nígbà tí Ìgbòho jáde nísìn òun nìkan jáde tó wọ Ìbàràpá lọ ṣé àwọn Fúlàní ò túlẹ̀ ṣé kò túlẹ̀ ṣé Ìgbòho náà nísìn ló máa gbé gbogbo mọ́tò sílẹ̀ òun ló máa kó gbogbo resources yẹn sílẹ̀ ó ní resources tiẹ̀ ẹrù ní ó ṣàfúnra rẹ̀ òun fúnra rẹ̀ ń dẹ́rùbà òun fúnra rẹ̀ ti dẹ́rùbà ó ń dẹ́rùbà gbogbo àgbáyé ẹrù ní ó lè sọ pé kò kàn wùn kò dẹ̀ ń ṣe ìjà tó ti ń jà léènì ìjà tó ti ń jà tipẹ́ ni ìjà ọmọ Yorùbá tó ti ń jà tipẹ́ ni bọ̀yìn tá à ń sọ nísìn ni pé ká fi ọwọ́ kún díẹ̀ fún nǹkan tóun ní lọ́wọ́ òun ní ẹrù àwọn kan náà lẹ́rù lọ́wọ́ ẹ̀yà tó fẹ́ lómi láyè ẹ ṣé gan bàbá wa ẹ ṣé gan ni hello caller 2 minutes ni after 2 minutes I disconnected ó ní ẹrù lọ́wọ́ àti ní ẹni tó bá ti ń pè mo fi máa gbọ́ background call kankan mọ́ hello caller ojoojúmọ́ là ń sọ fún yín tẹ́ bá ti ń pè mute the background hello caller ẹ káàárọ̀ màmá wa. ẹ káàárọ̀ à ń pè láti US ní sà. à ń gbọ́ yín. ẹ wo ẹ ṣáà ní sùúrù àwọn èèyàn yín ọ̀rọ̀ wọn ti súyàn tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ báyìí tẹ́ ń ṣàlàyé GoFundMe bla 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 wọ́n tún máa béèrè question tó máa fẹ́ jẹ́ stupid question bẹ́ẹ̀ ni. lọ́wọ́ yín question tó máa béèrè lọ́wọ́ yín gan orí yín máa fẹ́ yí so àwọn tó wà lẹ́yìn orí wọn ti dàrú mi ìmọ̀ kan tó ń rò maybe because they are eating too much cow ni kò yé mi I don't know why would they be calling pé ẹ show fídíò afẹ́wo fídíò lé o nìkan ṣé wọn máa parọ́ wọn bu lọ sílé imagine that ní òru aago mẹ́ta òru wọ́n ti ná bọ́lé bàbá wa Sunday Igboho wọ́n ti ná bọ́lé lóru wọ́n pè ẹ ṣe sọ pé let's see the video evidence ṣé wọn máa parọ́ òru yẹn ni. Mad people all over the place. pẹ̀lú gbogbo meeting táwọn tó lọ ṣe meeting yẹn sì kí ni outcome ẹ̀ náà meeting tó ṣe lánàá wọ́n tún pàtẹ́wọ́ ọmọ Fúlàní ló bọ́ta tó ń sọ pé. Kebbi State àti Jigawa was in that meeting a security meeting in Yoruba Southwest security tiwa wọ́n wá lọ gbé Jigawa tí Fúlàní pọ̀ lábẹ́ wọn àti Kebbi kò ní dá fún gbogbo wọn ẹ̀ ní kúure. You can imagine so when you talk to people they make you go insane you want to go insane. àwa ní kíyàn àwa ní ẹ Koiki ṣe sùúrù. orí yín kan máa orí èèyàn máa fẹ́ dàrú pé what's wrong with these people àwọn táwa bí we are same but we are just beating them over there pé kí ló ń ṣẹlẹ̀ fún wọn kọ́ ronú look at this do this do gbogbo nǹkan lára explain in fact ọmọ àmì kì í wà miserable ní tẹ́ bá ń sọ̀rọ̀. ẹ ṣé gan màmá wa. so I don't know. ẹ ṣé gan ni thank you very much ẹ ṣé gan ni ẹ jà tún gba kọ́ọ̀lù mi. +447594050979. Chief is okay. You don't need to know his location. Tí ó bá gbé Biden tó bá evacuate what ẹ ti máa béèrè pé níbo ló gbé sí ìyẹn ò ní dẹ̀ ní láti mọ̀ yẹn. Ẹ ló kọ́lá ẹgbóhùnsókè àfi gbọ́kọ̀ kankan tó bá ti ń wọlé lẹ́yìn àbí ẹni tó tún pè lẹ́yìn ẹgbóhùnsókè. Hello Mr. Koiki ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. First of all máa sọ pé mo really
appreciate gbogbo nǹkan tá à ń ṣe. The ṣe reason tí mo ṣe ń pè ní wípé àwọn Hausa wọ́n ti prepare ara wọn. Àwọn Igbo wọ́n ti prepare ara wọn. Àgbọ́yé. Àwa Yorùbá ìta ti prepare ara wa rárá tó. Kí ni nǹkan tá a fẹ́ ṣe? Àwọn ọ̀nà wo la fẹ́ gbà àwa táwa ń bí báyìí táwa látọ̀ ọ̀nà wo la fẹ́ gbà láti fi help àwọn guys tó wà Nàìjíríà. For me èmi ready láti lọ sí Nàìjíríà. GoFund wo la fẹ́ open because gbogbo ransom táwọn olórí burúkú àwọn ọmọ làyẹn tí wọ́n gbà. Ransom yẹn ló fi ń ra kínní kò yá àwọn èèyàn wa ní ẹ bá ń ṣàlàyé fún wọn. Eléyìí tí mo ti dé Nàìjíríà yìí wọ́n ti gbà tó 10 million naira lọ́wọ́ àwọn èèyàn. Ẹ wá wo iṣẹ́ tí 10 million máa ṣe 10 million ẹ wo iṣẹ́ tó máa ṣe. Most of our Yorùbá brother wọn bí báyìí dẹ̀kẹ̀ pàtí nìkan la àmọ́ ẹni ọ̀dà tí. Ká máa ṣe pàtí. Ẹ jẹ́ ká assist àwọn ìlú tó bá wà òkè ló máa ṣe pàtí. Bí sẹ́tìrì bá ṣe fẹ́ open GoFund account yẹn bá ṣe máa open ẹ̀ tó máa wà òkè tó yẹ pé a máa make sure pé owó wà ń bẹ̀ then gbogbo owó táwa gan bá ń dá ká make sure pé àwa gan prepare ara wa sílẹ̀. Because tá a bá prepare ara wa sílẹ̀ sí i àwọn people yìí wọ́n ti sọ̀rọ̀ àní gbogbo Nàìjíríà rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àní gbogbo Yorùbá land wọ́n mọ ibi tí wọ́n fẹ́ gbà wọlé ṣé àwọn afúnra wa gan jà prepare ara wa ṣá. Bẹ́ẹ̀ni. Because ìwé mi ń sìn ìlú ìbí mi ṣe wáyé ìlú òyìnbó ti sú èmi. Kò kì í yé lot of people wọ́n á wò kí pé bóyá ìlú òyìnbó kìíní kan abroad is not in fact fine àṣírí ń gbòǹbí báyìí. Bẹ́ẹ̀ni. But ilé gangan ṣàfẹ́ máa sá kúrò. Ṣàfẹ́ sá kúrò ní kò lè wálé kò ní dá fún gbogbo ẹṣẹ́ gbọ́n. Yorùbá Rescue Fund wà available ẹ lọ bá wa bọwọ́ lù ẹ máa bọwọ́ lù but ẹ bá fẹ́ ètò ẹ pé ẹ máa tètè fún wa ní internet urgently ni mo sọ account ẹ máa lò àfi dárúkọ account yẹn lórí social media ẹ pè wá lẹ́yìn àṣọ account yẹn so ẹ send message ẹni tó bá need account take off ó yàtọ̀ Yorùbá Rescue Fund ẹ máa lọ bọwọ́ lù but pé ìtò urgent tá a máa rí nǹkan fi ṣe nísinsìnyí là ń sọ nítorí pé nígbà tó wá ti iná bọ́ lè ṣe Sunday Igboho ó bí àlè bàbá tiẹ̀ lọ́mọ àti iná bọ̀ ní tó ń bọ̀ nísìn so bó ṣe jẹ́ nìyẹn.